ọ̀kan lára àwọn ẹgbẹ́ TIB Take It Back Movement tí ọ̀gbẹ́ni Sowore jẹ́ olórí wa ní gbogbo orílẹ̀-èdè. Nǹkan tí ìdí tá fi ń ṣe ìwọ́de lónìí ni wípé gẹ́gẹ́ bí oníkálukú wa ṣe mọ̀ wípé ìlú ò fararọ. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí insecurity. Kò sí ààbò tó péye fún àwọn ará ìlú àtọ̀. Látòrí yẹn ó pa oúnjẹ lára. Àwọn àgbẹ̀ wa ò lè lọ sínú oko mọ́ láti lọ ṣe kíni o, láti lọ dá oko. Ẹ jẹ́ ká túbọ̀ sórí sílé ìwé náà, mò ń fẹ́ nù bàálẹ̀ kọ̀ọ̀kan nítorí àkókò. Ẹ jẹ́ ká bọ́ sórí sílé ìwé. Ẹ máa gbọ́ wọn ọ̀gbẹ́ni yìí tó ń darí wa ṣe ń ṣe education system wa kò make sense at all. Kò bójú mu, kò ń ṣe nǹkan tó ṣe fi ń yangàn. Ọmọ tálákà ò lè afford school. Ẹ jẹ́ ká fi UI ní báyìí ká fi ṣàpẹẹrẹ. Tẹ bá fi lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀, ẹ máa mọ̀ wípé àwọn olórí wa wọ́n ti bà ìlú jẹ́. Educational system wa wọ́n ti bàjẹ́ débi wípé ọmọ tálákà ò láǹfààní láti lọ sí school ti ìjọba tó dẹ̀ ń pa ìlú lára gidi gan. So àwọn nǹkan tí ìdí ta fi jáde wípé à ń sọ fún àwọn olórí wa pé ẹ tún ìlú ṣe, ẹ ṣe nǹkan tí à ń fẹ́, ẹ jẹ́ ká ara rọ ará ìlú, ẹ pèsè iṣẹ́ security, ẹ jẹ́ kó wà fún ará ìlú, ṣùgbọ́n wọ́n ní pé irọ́ o. So ó nígbà tí wọ́n bá tó gbọ́ àwọn sí àwa lẹ́nu, ìgbà yẹn náà làárọ̀ tó máa kó igbá wa tá máa tó kó igbá wọlé. Ẹ máa wo irú àárọ̀ yìí báyìí lórí protest tá a fẹ́ ṣe, ẹ máa wá dún officers tó wà mí báyìí, sójà wà, àmọ̀tẹ́kùn wà, gúgúrú defense wà, ọlọ́pàá wà. Now ẹ jẹ́ kó di pé wọ́n fẹ́ lọ ja ogun, àwọn tó máa kó lọ sójú ogun few ni wọ́n dẹ̀ ní ammunition. Ẹ máa wọ àwọn security personnel tó wà mí báyìí, gbogbo wọn ló wà well equipped just because of peaceful protesters. Ṣẹ́gẹ̀t ẹ jẹ́ kí n sọ ọ̀kan fún yín. Nàìjíríà, ẹ jẹ́ kí n gbé Nàìjíríà sí ẹgbẹ́ kan, ẹ jẹ́ kí n gbé Libya tí wọ́n ní adarí kankan, ẹ jẹ́ n gbé sí ẹgbẹ́ kan. Ẹ máa rí pé Libya tí wọ́n ní adarí, àwọn aráàlú tún sá lọ láti Nàìjíríà lọ sí Libya tí kò ní olórí níbẹ̀. Kí ló fà á ni wípé àti ìgbà tí Nàìjíríà ti gbòmìnira, àwọn gúdújẹrá ló ń darí wa. Ìjọba tàná ó parí iṣẹ́, ibi tó parí iṣẹ́ sí ibẹ̀ ni ìjọba tòní náà ti bẹ̀rẹ̀. Wọ́n dẹ̀ sáyẹn fi ń yan àwọn èèyàn lára. Nǹkan tí a ní kí ìjọba àná ṣe tí kò ṣe, òun tún ní ìjọba ilé tí wọ́n á ṣe, ó tún wá wọ́ọ̀sì sí. So a ò lè dákẹ́ ká má sọ̀rọ̀ sókè. Ẹ̀tọ́ tiwa ní pé ká jáde ká sọ̀rọ̀ sókè kí ìlú kó ṣe kíni o, kó lè fararọ. Tẹ́ bá fi lè wá tá à ń protest yẹn, student wà ń bẹ̀, professors wà ń bẹ̀, lecturers wà ń bẹ̀, àwọn olóṣòwò wà níbẹ̀, oníkálukú nínú yìí ní lára gan fa. So ìjọba àtàlẹ́ ò ṣe nǹkan kan, ìjọba tòní náà kò ṣe nǹkan kan. Ọdún méjì tó ti lò lórí oyè, àwọn nǹkan tí a lè tọ́ka sí tó ṣe ní pé ó gbé oúnjẹ, ó gba ìlú jẹ́. Nǹkan tó ṣe náà lásán yẹn tó dẹ̀ ṣe ni pé ó ṣe ju gbogbo ènìyàn, gbogbo iṣẹ́ tó ń ṣe wọ́n fi kówó jẹ ni. Eléyìí ẹni tó bá tún sọ̀rọ̀, mo jẹ́ ọ̀pọ̀ ẹ̀gbọ́n nípa social media crime act tẹ̀sẹ̀ gbé jáde. Ẹni bá fi lè sọ̀rọ̀ tako ìjọba, ẹ máa lọ fọlọ́pàá fi gbé, ẹ máa lọ tì mọ́ ẹ̀wọ̀n just because àwọn èèyàn express feelings wọn. Ṣẹ́gẹ̀t tó gbogbo nǹkan tá à ń sọ wípé kí wọ́n fi òpin sí gbogbo kinní yìí. A ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ sókè, wọn gbọ́dọ̀ máa pa wá lẹ́nu mọ́ nígbà tá a bá ń sọ̀rọ̀. Tó bá ṣe nǹkan tó bá bójú mu, anybody ní jáde sílẹ̀ kó máa pariwo wọn.